ìyàwó MKO Abiola Doyin ó jáde láyé. Àgbà akọ̀ròyìn dókítà Doyin Abiola, ẹni tó jẹ́ ìyàwó olùdásílẹ̀ iléeṣẹ́ ìwé ìròyìn Concord àti olùdarí ètò ìdìbò ààrẹ ní ọdún 1993, MKO Abiola ó ti jáde láyé lẹ́ni ọdún méjìléní-ọgọ́rin. Ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2025 yìí ni Doyin Abiola jáde láyé lẹ́yìn tó ṣe àìsàn díẹ̀ ráńpẹ́. Doyin Abiola ni obìnrin àkọ́kọ́ tí yóò jẹ́ olórí fún ilé-iṣẹ́ ìwé ìròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti fi léde. Gẹ́gẹ́ bí ti àwọn ìyàwó Abiola tó kù, òun náà ló la oríṣiríṣi làásìgbò àti àwọn nǹkan míì kọjá níbi ètò ìdìbò ààrẹ lọ́dún 1993. Doyin Abiola kàwé ní fásitì ìlú Ìbàdàn níbi tó ti gba ìmọ̀ oyè nínú ẹ̀kọ́ Gẹ̀ẹ́sì àti eré ṣíṣe lọ́dún 1969. Lẹ́yìn tí ó parí ẹ̀kọ́ rẹ̀, ó bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn Daily Sketch newspaper. Lásìkò yìí, òun náà kọ abala ìwé ìròyìn kan tí ó ń pe orúkọ rẹ̀ ní Tìró, èyí tí ó fi ń tan ìmọ́lẹ̀ sí àwọn ohun tó ń lọ ní ìlú kó tó di wípé ó mórí lé orílẹ̀-èdè Amẹ́ríkà láti kà nípa ìròyìn fún oyè ìmọ̀ ìjìnlẹ̀ kejì. Nígbà tó padà dé, ó ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn Daily Times tó sì di ọ̀kan lára àwọn ọ̀gá ní iléeṣẹ́ ìwé ìròyìn náà. Doyin tún lọ sí fásitì New York níbi tó ti gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ PhD nínú ètò ìbáraẹnisọ̀rọ̀ àti ìmọ̀ òṣèlú lọ́dún 1979. Lẹ́yìn tó gba PhD, ó padà sí Daily Times tó sì ní àǹfààní láti ṣiṣẹ́ pẹ̀lú Bellegira àti Amma Organ kó tó kúrò fún ìgbà pípẹ́ tí iléeṣẹ́ ìwé ìròyìn National Concord tí wọ́n fi ránṣẹ́ pé wípé kó wá di ọ̀gá àgbà fún iléeṣẹ́ ìròyìn náà lọ́dún 1986. Èyí ló fún láǹfààní láti di obìnrin àkọ́kọ́ tí yóò di ipò ọ̀gá àgbà fún iléeṣẹ́ ìròyìn náà mú láàrin ọdún 1986. Ọdún 1981 ló ṣe ìgbéyàwó pẹ̀lú olóògbé Káṣímáwo Ọlánrewájú Moshood Abiola. Kí Ọlọ́run kó foríjì Doyin MKO Abiola tó jáde láyé.